ẹ wo àwọn ni wọ́n sọ wá dà gbogbo nǹkan tá a dì yìí àwọn ni o àwọn ló sọ wá di báyìí kìí ṣe pé ó wà wá náà láti máa pààyàn ta ló sọ èyí ta ló sọ ọ́ di mímọ̀ àkọ́kọ́ mo kì í yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ o àjíǹde ara yóò mọ jẹ́ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti tú àṣírí o àní mò ń sọ fún yín wípé ṣẹ́rí everybody go collect lórí ọ̀rọ̀ Trump yìí ó ti wá di wípé yam pepper scatter iṣu ata yanyan everybody ti ṣe kí ni wọ́n ti ń gbọ̀n jìnnìjìnnì àkọ́kọ́ ìjọba Nàìjíríà ló sọ wá di o ṣe gbọ́ ìjọba Nàìjíríà ló sọ wá di Agbesunmomi ta ló sọ èyí di mímọ̀ ọ̀kan lára àwọn Agbesunmomi ló kígbe jáde ló pariwo ní àtàrí ìpàdé tí wọ́n jọ lọ ṣe ó yà yín lẹ́nu èmi tí mo sọ fún yín wípé ìbẹ̀rẹ̀ Trump yìí ẹ wò ó ti wá di jìnnìjìnnì lọ́wájú everybody ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí àwọn ẹgbẹ́ Agbesunmomi kan ni o ní agbègbè Katsina bẹ́ẹ̀ ni o wọ́n ti lahùn síta o wọ́n dẹ̀ ti gbà wọ́n sọ wípé ìgbésẹ̀ ìjọba òun ló tì wá sí gbogbo ìwà ọ̀daràn tí à ń wù ó ní ìgbésẹ̀ ìjọba ló tì wá sí gbogbo ìwà ọ̀daràn tí à ń wù ta ló sọ èyí di mímọ̀ wọ́n sọ ọ̀rọ̀ èyí nígbà tí wọ́n ṣe peace meeting ìpàdé àlàáfíà peace meeting ìyẹn ní ọjọ́ sátidé tó lọ yìí ni o níbi tí wọ́n ti bá àwọn Agbesunmomi ṣe ìpàdé peace meeting látàrí pé kí wọ́n dákẹ́ ogun nítorí Trump ń bọ̀ ẹ bá jẹ́ tán yìí jìnnìjìnnì Trump ti wá di gòbé o fún àwọn ìjọba ẹ jẹ́ ń gbé yín débẹ̀ lódìdí o bẹ́ẹ̀ ni ṣe rí ìpàdé yìí wáyé láàrin àwọn olórí ìlú ìyẹn community leaders pàápàá jùlọ àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìlú ìyẹn security officials àti àwọn aṣojú àwọn Agbesunmomi ó yà yín lẹ́nu ẹ dúró kíní kan ni ò fẹ́ yé mi bẹ́ẹ̀ o ó ṣe jẹ́ pé àwọn ìjọba wa yìí mọ àwọn Agbesunmomi wọn ò kẹ̀dẹ̀ lè lé wọn lọ́wọ́ mú kọ́ tì mọ́ mọ́lé tàbí kí wọ́n pa wọ́n ṣùgbọ́n gbogbo ẹ̀ èsì ẹ̀ ń bẹ́ ń bì báyìí ẹ jẹ́ ń gbé yín débẹ̀ lódìdí ẹ wò ó ní agbègbè Charachi àti Batagarawa bẹ́ẹ̀ ni Batagarawa local government area ni o ìyẹn ní Katsina bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n ti ṣe ìpàdé yìí kódà wọ́n tọwọ́ bọ̀wé ara wọn wọ́n dìídì mú ìwé wá ní o it ended with both sides signing a peace agreement ó yá ẹ̀jẹ̀ àjọ tọwọ́ bọ ìwé ẹ má gbàgbé pé ní bí oṣù mélòó sẹ́yìn náà ni wọ́n lọ ṣe peace meeting táwọn Agbesunmomi wá tí wọ́n pa baálé ẹbẹ̀ o una no go hear word ṣe é fẹ́ gbọ́rọ̀ ni aláwọn Agbesunmomi ẹ̀ ṣèyàn ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹ wo ẹjẹ́ ń gbé yín débẹ̀ tán àwọn méjèèjì ló jọ tọwọ́ bọ̀wé o wípé ẹ jẹ́ kí àlàáfíà kí ó wà ẹ má jagun mọ́ ẹ fogúnlẹ̀ ẹ jẹ́ kó gun omi bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ṣèpàdé yìí ibẹ̀ lọ̀rọ̀ mà ti jáde o níbi tí wọ́n ti ṣèpàdé lọ́wọ́lọ́wọ́ ni ọ̀rọ̀ ti jáde ní ọ̀kan lára àwọn Agbesunmomi ló jáde ló lahùn kódà ó sọ̀rọ̀ ó sọ bí ọ̀rọ̀ ṣe lọ ní pẹ̀rẹ̀wu ó ní ẹ wò ó nǹkan tá a di yìí kì í ṣe pé a kò déédé sáré di o ìjọba ló sọ wá dà báyìí ṣé ẹ gbọ́ níbi bẹ́ẹ̀ ni ó ti lahùn jáde ó ní ṣẹ́rí gbogbo ìwà ọ̀daràn èyí tá à ń wù ó lọ́wọ́ ìjọba wọn nínú ó ló lọ́wọ́ ìjọba nù ó sì pé àwọn kò ṣáà dédé máa ṣe
bó ṣe wù àwọn nílùú tí kì bá ṣe pé èèyàn ló ń bẹ́ǹdì orò tí orò fi ń dún mọ̀húrú. Ẹ wá jẹ́ tún gbé yín débẹ̀ o. Ó ní ẹ máa gbọ́ according to him ẹ máa gbọ́ according to him ó dẹ̀ sọ ìdí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fà á o. Wọ́n ní níbi tí wọ́n ti ṣe ìpàdé lọ lẹ́ni ti sọ̀rọ̀. One of the Agbesunmomi spoke openly to residents claiming that political interest in tí mo fẹ́ kọ́kọ́ dìmú nìyẹn. Ó ní political interest were behind their involvement in violence, tó túmọ̀ sí pé ìfẹ́ inú àwọn olóṣèlú yìí àti ìmọ̀ ara ẹni nìkan àti ọ̀kánjúà ló ń bẹ nínú nǹkan tó jẹ́ kí àwọn máa hùwà burúkú yìí. Ẹ tún jẹ́ ń tẹ̀síwájú o. Ó ní it was the government that wanted us to engage in Agbesunmomi, tó túmọ̀ sí pé ìjọba ló dìídì fún ọ láǹfààní, ló dìídì sọ àwọn di Agbesunmomi. Ó ní ṣùgbọ́n sí yìí o wọ́n ti kọ pé wọ́n it has called us and told us to stop. Àwọn ìjọba náà ló tún pè wá pé ẹ wá ẹ jẹ́ ká dákẹ́, ẹ dákẹ́. Ẹ wá gbọ́ wọ́n ní by God grace, ṣé grace Ọlọ́run ló fi ń pààyàn? Wọ́n ní therefore by God grace we will stop from today, he said. Ẹ gbọ́ ẹ jọ ẹ̀mí àwọn tó ti padà nìyẹn kọ́. Ìbéèrè mi ni o, ṣé ẹ̀mí àwọn yẹn ò ṣe iyebíye ni? Ṣé ẹ̀mí àwọn yẹn ò ṣe iyebíye? Ẹ wò ó, ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn sọ, nítorí wípé kò sọ̀rọ̀ nínú eléyìí o. Àṣé èèyàn ló wà ń di orò tí orò fi ń dún. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ yẹn. Ìkan ló ní ó ní ìwádìí investigation should cover the present times to 20 years back. Ó ní ìwádìí gbọ́dọ̀ tọpinpin ohun tó ti ṣẹlẹ̀ bí 20 ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ nìkan ni kódà Gumi ti jáde ó pe rẹ̀ ní Islamic scholar tó dẹ̀ ń sọ kátikàti lẹ́nu tó ń sọ pé òun negotiate. Ṣé bí Allah ṣe rán nìyẹn pé ẹ máa jókòó ẹjọ́ máa negotiate pẹ̀lú àwọn Agbesunmomi. Ó ní ẹjọ́ máa negotiate pẹ̀lú wọn, pẹ̀lú àwọn Agbesunmomi. Bẹ́ẹ̀ nìkan ni ìjọba oní Katsina, local government, federal government, oní state government, oní kó jáde gangan kó sọ. Bẹ́ẹ̀ ni nítorí àwọn ọ̀daràn yìí tẹ́ lọ ṣe pàdé pẹ̀lú kí ló fún yín láti dájú pé wọn ò ní pààyàn mọ́. Tó a ò ní rí jù báyìí lọ, a máa bẹ ọ bí ẹni bẹ́ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá láòní dé ńkọ́ òun láòní dé bá ò láfi kì í pé ó dàbọ̀.